kan arábìnrin tó sì kàn yìí wọ́n máa pè ní Mosunmade. Àwa la pè ní Mosunmade o, àwa la fún lórúkọ Mosunmade, ó ní orúkọ tí wọ́n ń pè é, ṣùgbọ́n torí pé a fẹ́ kí ọ̀rọ̀ tá a fẹ́ nà sórí atẹ́gùn yìí, a fẹ́ kọ́rọ̀ yìí diṣu atayanyan, a sì fẹ́ fi ba orúkọ ẹnìkan jẹ́, a fẹ́ fi borúkọ ìdílé kan jẹ́, a fẹ́ fi borúkọ mọ̀lẹ́bí kan jẹ́, ńlá ṣe fún un ní Mosunmade. Kó má di pé bóyá ọ̀rọ̀ tí ò tàn ká tẹ́lẹ̀, ambassador Eletiọfẹ ló wá gbọ́rọ̀ yìí ta lójú tí gbogbo ayé bẹ̀rẹ̀ sí gbọ́ sọ̀rọ̀ náà. Ìdí nìyẹn tá a ṣe pè é arábìnrin ọ̀hún ní Mosunmade èèyàn lórí ètò wáyé. Arábìnrin tí mò ń pè ní Mosunmade yìí, ó pè mí wípé nǹkan kan sọ kúlúkúlú lọ́kàn òun láti bí àìmọye ọdún, ṣùgbọ́n tóun ò mọ bóun ṣe lè gbọ́rọ̀ yìí jáde torí pé ohun tí ń bà òun lọ́kàn jẹ́ tó sì ń kó fàsẹ́yìn bá ìgbésí ayé tòun lọ̀rọ̀ yìí. Mo ní kí wọ́n nà ń bẹ́ẹ̀, ọ̀rọ̀ lè tóbi títí ká fọ̀bẹ bò ó, ìdílé ayé ìjókòó ẹnu inú láṣẹ fi sọ̀rọ̀ òun o. Ilé arábìnrin Mosunmade yìí bá tẹnu bọ̀rọ̀, ó ní òun àti ìyá tó bí òun lọ́mọ omi àti iná làwọn, èyí ò ní pé àwọn ò fẹ́ràn ara àwọn láti àárọ̀ ọjọ́ dalẹ́ rí. Kí ló wá fà wípé Mosunmade ò fẹ́ràn ìyá tó bí lọ́mọ? Mosunmade wá jẹ́ ká mọ̀ wípé ó nígbà tó ń wà lọ́lọ́mọge, eré gélé ọlọ́mọge ó gbé òun nígbà náà débi pé òun ṣèèṣì lóyún, àmọ́ ò wá kéré jù náà nígbà tóun lóyún yìí o, òun ti ń lé lógún ọdún lásìkò tóun fi lóyún yìí. Ìyá òun mọ̀ wípé oyún dúró sára tòun. Nígbà tí ìyá òun sì rí pé oyún dúró sára tòun yìí, ìyá òun wá dá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí débi pé wọ́n jẹ́ kí ọkùnrin kan gbé òun sá lọ, torí pé àjọmọ̀ ìyá tòun àtọkùnrin tó gbé òun sá lọ ní ọ̀rọ̀ yìí. Nígbà tí wọ́n sì gbé òun sá lọ nígbà náà, wọ́n gbé òun sá lọ sí ìlú kan tí à ń pè ní Kìṣí. Nígbà wọ́n sì gbé òun délùú Kìṣí yìí, òun tún di ìyàwó lẹ́ẹ̀dẹ̀ pẹ̀lú oyún oṣù 2 inú. Ẹni tó gbé òun sá lọ yìí, òun náà mọ̀ pé oyún ń bẹ lára tòun o, ó mọ̀ pé inú oyún lòun wà. Òun bẹ̀rẹ̀ ìgbésí ayé ń bẹ̀. Àsìkò yìí tẹlifóònù ò sí débi pé òun lè pẹni tí ó fún òun lóyún ikú ibi báyìí kàṣà báyìí táwòdì lòun wà. Òun gbà fọ́lọ́run, kò jọ bí èdì, kò tiẹ̀ yé òun lásìkò táwọn yìí. Àmọ́ òun rí pọ́kọ tóun tó bá ti wá sílùú àwọn, yóò jíṣẹ́ kó wọ́n pé ìyá òun ní báyìí o báyìí o báyìí o báyìí o. Ibẹ̀ lòun ti mọ̀ pé òun àti ìyá tòun wọ́n jọ mọ̀ pa bí wọ́n ṣe jí òun gbé wá sílùú Kìṣí ni. Owó ò ní bàbá láyé mọ́, àti kékeré pínísí ní bàbá tòun ló ti kú. Ìyá òun náà ló sì tọ́jú òun tóun fi dàgbà débi tí òun dàgbà dé, kó ló ti pé òun lóyún kó tó wá di pé wọ́n gbé òun sá lọ lọ Kìṣí yìí. Òun bímọ yìí láyọ̀ àtàlàáfíà, arákùnrin yìí sì ń tọ́jú òun o, bẹ́ẹ̀ ni ń tọ́jú ọmọ yìí. Lẹ́yìn tóun bímọ yìí tán, ọdún kan ó lé bí kankan, òun tún lóyún fún arákùnrin tó jí òun gbé yìí.
ẹ má jẹ́ kí n lọ wọnà lórí ètò yìí. Mosunmade ní òun bí ṣu òun bí wàlẹ̀ àìkàmọ́ fọ́lọ́mọ ńlẹ̀ Yorùbá kọ́nù, ṣùgbọ́n ọmọ mẹ́ta ṣáńgílítì ni Mosunmade ló bí fún ọkùnrin tó gbé sálọ yìí. Fún èyí tó gbóyún rẹ̀ wá, ó jẹ́ ọmọ mẹ́rin tí Mosunmade bí. Mosunmade ní òun ló gbé sáyé tòun nílùú Kìṣí yìí kó tó wá di wípé ọkọ tòun tí òun gbé wá ìlú Kìṣí òun ó kò nílùú Kìṣí, ó dẹni tó darí sí ìlú kan tí wọ́n pè ní Paraku nílùú Benin. Ó wà nílùú Paraku yìí, a máa fi àwọn sílùú Paraku, a máa lọ Kútọnu, a máa lọ Kìtáó nílùú Togo. Bọ́kọ tó ń ṣe ìrìn àjò nígbà náà rèé. Èmi tí ń tòótọ́ gbogbo àsìkò táwọn yìí owó tí ẹ fẹ́ rí ìyá tòun sójú, inú òun yìí dùn sí ìyá tòun, ṣùgbọ́n ṣàdédé ní ọkọ òun yìí wá dé tó ní ìyá tòun bọ̀ wá sọ́dọ̀ tàwọn. Òun wá sọ fọ́kọ òun yìí pé tó bá jẹ́ pé ìyá tòun yóò fi wá sọ́dọ̀ tàwọn, àjẹ́ pé òun ó jáde kó lé kó pọ̀ ìyá tòun lálejò, bí ìyá tòun bá lọ tán òun tún padà wá dúdú lé. Ọkọ òun yìí wá bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ gan, irú ìbínú wo ló wà lórí ẹ̀mí ẹ̀ débi wípé ó fẹ́ rí ìyá rẹ̀ sójú. Ẹ má jẹ́ ń lọ wọnà lórí ètò yìí. Mosunmade wá fi ń yé wa wípé lóòótọ́ àti lódodo ìyá tòun wà, ìyá tòun wá, ó wá wo àwọn nílùú Paraku nígbà táwọn wà nílùú Paraku. Nígbà ìyá àwọn sì wá, owó yìí bá sọ̀rọ̀ tóun bá ti jí, òun kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni. Àmọ́ gbà tí ó di bí ijọ́ kẹta tí ìyá tòun dé, òun wá bí ìyá tòun ní gbólóhùn kan wípé ẹni tó fún òun lóyún tóun fi bí àkọ́bí ọmọ tóun bí òun, kí ló ṣe fún wọn tí wọn fi jẹ́ kóun fẹ́, tí wọ́n fi jẹ́ kí ọkùnrin yìí gbé òun sálọ tòun, àti wípé àsìkò tí ìyá tòun tí ó ń bínú pé òun ò ní fẹ́ ọmọkùnrin òun, kódà ó bá tẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ náà ni, a jẹ́ pé òun ò ṣòpó ni, ó túmọ̀ sí pé ọmọkùnrin yóò kú. Òun wá bí ìyá tòun pé ọmọkùnrin ọ̀hún tó fún òun lóyún tóun fi bí àkọ́bí tòun, ǹjẹ́ wọ́n tiẹ̀ fojú kàn, ǹjẹ́ wọ́n tiẹ̀ rí? Èsì tí ìyá tòun ó fún òun ni wípé lóòótọ́ òun gbúrò rẹ̀ lásìkò tí wọ́n fi gbé ọ sá lọ́hùn. Mosunmade sọ bẹ́ẹ̀ pé ìyá tòun sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n kò pẹ́ sásìkò yìí lọmọkùnrin yìí ní jàǹbá ọkọ̀ débi pé ẹlẹ́mìí gbẹ̀mí. Tó bá wá rí bẹ́ẹ̀, èé ṣe tẹ́ ẹ̀ wá jẹ́ kí n mọ̀ látìgbà náà? Àbẹ́yìn lẹ pa ni? Torí ẹ̀ sọ pé tó bá jẹ́ pé ọmọkùnrin yìí lòun ò fẹ́, a jẹ́ pé òun ò ṣòpó ni. Ṣé òun ò tún wá ṣòpó báyìí? Àbẹ́yìn lẹ pa ìyá mi? Ní tilẹ̀ tí Ọlọ́run, Mosunmade sọ fún wa pé ó ní ìyá tòun sọ pé òun kọ́ lòun pa ẹni tó fóun lóyún yìí. Ẹ̀já gbà pé Ọlọ́run, ẹ̀já gbà bẹ́ẹ̀ pé ikú Ọlọ́run ló pa arákùnrin tí à ń wí yìí. Mosunmade wá sọ fún ìyá rẹ̀ wípé ọmọ tóun bí fún arákùnrin wọn kò sí bó tilẹ̀ wù kó pẹ́ tó, kò sí bó tilẹ̀ wù kó kéré tó, kò sí bó tilẹ̀ wù kó jìnnà 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 tó, kò sí bó tilẹ̀ wù kó jì
ọmọ ò lọlé bàbá rẹ̀ náà ni arákùnrin yìí ò sí láyé mọ́ kí ìyá tòun jẹ́ kí àwọn wá mọ̀lẹ́bí rẹ̀ lọ kóun dá ọmọ padà fọlọ́mọ torí pé látìgbà tóun ti wà lọ́dọ̀ ọkùnrin tóun wà yìí kò fìyà jẹun rí o kò fi bí ọ̀pá òun rí òun sì ń lo aṣọ ọgbà ìgbésí ayé tòun dá ṣùgbọ́n bí ìgbà tó jẹ́ pé inú ìbànújẹ́ lòun ti ń sùn lòun ti ń jí tóun bá ń wo àkọ́bí ọmọ yìí ẹ wá gbọ́ àkọ́bí ọmọ náà tá a wá ń wí lọ́wọ́lọ́wọ́ yìí ó ti wà ní yunifásitì báyìí o ó ti wà ní yunifásitì báyìí ṣùgbọ́n tí ìyá tòun sọ ni pé ohun tá a bá ti dé a gbọ́dọ̀ tó ṣì mọ́ kóun gbà bí Ọlọ́run ṣe kọ kádàrá tòun àti pé ọmọ òun kóun rú ọmọ òun gẹ́gẹ́ bíi pé bọ́bá àbẹ ti kọ kádàrá ọmọ tóun bí òun bọ́bá òun ti kọ kádàrá rẹ̀ náà nù. torí pé ọkọ tóun fẹ́ yìí ọkọ tòun yìí ò bínú kò sọ pé ìgbésí ayé ọmọ tóun bí ìsùn ìyá tòun fà kékọ́rí pé kò sí ohun tó jọ àwọn fa ọ̀rọ̀ yìí sọ́tún sósì títí ìyá òun fi padà kúrò ní paraku lọ́dún náà lọ́hùn-ún èyí tẹ láǹfààní tá à ń gbọmọ dídá àsìkò tá a wà yìí ìyá tòun bẹ láyé ìyá tòun ò tí ì kú o ṣùgbọ́n ìgbésẹ̀ tóun fẹ́ gbé náà ni pé bí ìyá tòun fẹ́ bí ìyá tòun kọ̀ òun fẹ́ fi ọmọ yìí wẹ́lọ̀ lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹni tí ó fóun lóyún bó tilẹ̀ jẹ́ pé àsìkò tó fi fóun lóyún àwọn jọ ń gbé ládùúgbò òun náà gbalé sádùúgbò náà ni ó gbalé sádùúgbò ni torí ó jù òun lọ́jọ́ orí lásìkò tó fóun lóyún àìbámọ̀ bóyá òun lè ráwọn tí wọ́n padà tún mọ arákùnrin yìí ládùúgbò yìí ṣùgbọ́n àwọn tí wọ́n yí òun ká tóun fọ̀rọ̀ yìí lọ lágbègbè àwọn wọ́n pé kó o má dààmú ara tòun kó o má rọrùn burúkú kalẹ̀ fọmọ yìí torí pé ọmọ yìí ó rí bàbá tó wà lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ni tí ẹ lè mọ̀ kéèkì ṣe bàbá rẹ̀ kódà èyí tó wá burú jù bẹ́ẹ̀ ni pé bàbá náà àtọmọ yìí ó tún wá jọra wọn ìyẹn tí ó ń fẹ́ Mosunmade sínú ilé lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n jọra wọn bẹ́ẹ̀ bá láwọn méjèèjì ẹ̀rọ kò bóyá wọ́n gé wọn sí méjì ni báwo lóyún tá a gbé wá láti ta àti ọkọ tó gboyún báwo ni ọmọ náà ṣe wá jọrú ọkọ yìí ṣẹlẹ̀ pé Ọlọ́run ọba mi àláwùrọ̀ bí àwọn amárìdì níṣẹ́ rẹ̀ àmọ́ gbà tí wọ́n sọ fún òun pé kóun má gbégbèsè yìí kóun gba àkọ́ tí ìyá tòun ṣe òun wá bẹ̀rẹ̀ sí dọ̀rọ̀ yìí rò àmọ́ gbà tí Ọlọ́run wá gbẹ̀mí àti àwọn pàdé ìlú kìtáó bàbá dèlù kàrá ìlú kan tó pé kìtáó ibẹ̀ láti pàdé àwárọ̀ ṣe ààrẹ ṣe nǹkan kan bẹ̀ ni ó wá gbọ́ tí wọ́n pé àǹbàṣàdọ̀ Eletiọfẹ tí mò ń ṣètò lórí rédíò nù o lòun náà bá pè mí a sì kíra wa la fi jọ jókòó ohun tó Mosunmade tó fi nu àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀ fún mi ni wípé òun fẹ́ kí wọ́n gbọ́rọ̀ tòun ságbàmì ayé torí òun ò ríbi tóun lè pọ̀ ọ̀rọ̀ yìí sí mọ́ ó ti wú níkùn tòun ó ti wú nínú tòun àwọn bóyá tóun bá gbé kalẹ̀ fáwọn tá à ń ṣètò lórí rédíò tá a bá nà ságbàmì ayé bóyá ọ̀rọ̀ yìí lè fà nínú tòun àti pé tóun bá gbọ́ àwọn èsì táwọn ìbá bẹ̀rẹ̀ sí fún òun wípé ṣé kóun gbẹ̀yìn ìyá tòun kóun lè máa fi ọmọ yìí wé lọ kóun sì dá padà fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ àbí kóun dúró sórí wípé bí ìyá tòun ṣe ní pé kóun má ti gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ àti wípé ọkọ tòun sọ fóun pé ṣe é ṣe pé ìyá tòun ló pa arákùnrin yìí ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun ò mọ ohun tí ń bà òun jẹ́ sí ìyá tòun tóun fẹ́ rí ìyá tòun sójú rí àmọ́ kan tó gbé òun sá lọ
òun sì nífẹ̀ẹ́ rẹ̀, àwọn tó ń gbé pọ̀ tí bá ṣe ń sọ̀rọ̀ yìí lòun ṣe ní kóun gbọ́rọ̀ yìí síwájú wa, kóun gbé síwájú ayé, kóun gbé síwájú àwọn onílàákàyè, bóyá òun lè rọ́nà àbáyọ nínú àjàgà ayé tó kú sí yìí. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n làákàyè tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi, ọ̀rọ̀ òun láti wá náà lẹ̀ yìí o. Ìgbésẹ̀ wo ni kí Mosunmade ó gbé? Kí lọ́nà àbáyọ fún Mosunmade nínú ọ̀rọ̀ tí ń bà lọ́kàn jẹ́ yìí? Ọlọ́run ọba láàánú kò ní sọ̀kò bànújẹ́ sínú ìgbésí ayé tèmi tìyín o. Ìyá àtúnika mú wá fún yín lélẹ́yìí. Ẹ bá wa fi làákàyè, ọgbọ́n, òye, ìmọ̀, ẹ bá wa fi ṣàtúnṣe sí ìgbésí ayé Mosunmade o. Ó ní agbára o.